Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo atẹ́ǹgbọ́n mi káàkiri àgbáláyé. Èmi ọmọ yín Comedy Mayor náà ni kò ní sú wa, kò ní rẹwà. Mo ṣèbà kọ́dá, mo ṣèbà ṣẹ̀dá, mo ṣèbà gbogbo àwọn tí Ọlọ́run gbé agbára lélẹ̀ ayé lọ́wọ́, mo ṣèbà gbogbo ajúni lọ. Mo á ṣèbà fún àwọn kábíyèsí wa tó jórí adé wa. Adé apẹ́ lórí ìkẹrẹ, adábẹ́rẹ́, bàtà apẹ́ lẹ́sẹ̀, agbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lásìkò títí yín. Mo á ṣèbà fún bàbá wa Emeritus Professor Banjo Akintoye bẹ́ẹ̀ náà ni mo kí ọba Chief Dr. Sunday Adeniyi Adeyemo, a great leader tó dàbẹ̀ wípé wọ́n fẹ́ ìfẹ́ láàrin gbogbo ọmọ káàárọ̀ oòjíire, wọn fẹ́ ká jẹ́ lẹ́yàmẹ̀yà. Ẹni tí Ọlọ́run rán lásìkò yìí òun ni Ọba Májàsọ́lá. Tá bá ń rí àwọn OPC tó jẹ́ OPC Gani Adams, torí pé tá bá ń pe OPC tá bá là àjẹbí à ń pe and play sentiment. OPC reform wa, OPC new era wa, ṣòtíyé, OPC Gani Adams wa. Àwọn tá bá fẹ́ bá sọ̀rọ̀ nísìnyí OPC Gani Adams tó dàbẹ̀ pé aráyé ń wò wọ́n láwò sunkún, ṣùgbọ́n àwọn wòra wọn láwò rẹ́rìn. Nígbà tẹ́ bá rí àwọn adúrú baálé tí wọ́n tó bẹ̀yìn tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ fatafata lẹ́nu, ẹ ti mọ̀ pé nínú sójà a máa ń ná àwọn tó dàbẹ̀ pé kí la máa pè wọ́n náà, bí tout, hoodlums, ṣó ti yé yín. Irú àwọn yẹn lẹ́rí wọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọkúsọ. Kò wá ń ṣe gbogbo àwọn tó tún wá dàbí ń bó wà ní OPC yẹn, kò ṣe gbogbo wọn ló jẹ́ ọmọ Yorùbá, ṣó ti yé. So ẹ máa expect a lot of things tó máa ṣẹlẹ̀ látara OPC, torí wáyé ni pé púpọ̀ náà tó jẹ́ àwọn ọmọ àlè nílẹ̀ Yorùbá inú OPC Gani Adams bẹ̀ ló wà. So ẹ wá lè irú àwọn yẹn kí wọ́n wá dípẹ́ máa expect ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn, ọ̀rọ̀ kí nǹkan bàjẹ́. Wọ́n dẹ̀ ní pé onílù ò ní jẹ́ kó bàjẹ́, ṣó ti yé. Ibi tí mò ń lọ lílé, bàbá tí ẹ ń pariwo Gani Adams, báwo ni Gani Adams ṣe jẹ́? Ní 1990 Gani Adams wà lára àwọn tó dàbí ẹ kó jáde fún pro democracy nígbà yẹn, the same thing tí Sowore ṣe ń gbà yẹn, ṣó ti yé. Nígbà tí Gani Adams wá rí wípé ó dà pé bó ṣe ń lọ yìí, ó wá lọ join àwọn tó jẹ́ àwọn bàbá Frederick Fasehun. Bàbá Frederick Fasehun ká máa ń pè pé lógún ọ̀fẹ́ o, àwọn ni founder OPC, ṣó ti yé yín. Wọ́n ló fi jẹ́ pé tẹ́ bá rí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá gidigidi, wọ́n fẹ́ kó yapa, wọ́n máa ń fẹ́ kó lukaluku wà nínú rẹ̀ pọ̀ ni. Nígbà tí bàbá Frederick Fasehun tí wọ́n ń lead OPC, ẹ rí wípé nǹkan ń lọ dáadáa, inú ẹyọ kan everybody wà. Bàbá tó dípò àwọn ọmọ alákatakítí, àwọn ọmọ àlè tó ti ń wọlé sínú OPC lẹ́tí ọ̀rẹ́ ipò ti bẹ̀rẹ̀ sí divide. Then nígbà tó di bí wọ́n pè ní nígbà tí Gani Adams join ní 1994, ṣó ti yé, ó serve as bí secretary pẹ̀lú bàbá, ṣó ti yé, kó tó wá di pé bàbá rẹ̀ bí àgbà ń rí, bàbá dẹ̀ ṣọkùnrin látara ń pa àwọn ọmọ àlè tí wọ́n kó sódì, ṣó ti yé. Nígbà tó yá Gani Adams jáde tán, I think that was 1999 stroke 2000, 1999 torí mo rántí táìmì yẹn nígbà tó di pé a fi ja ogun ní Ṣàgámù, ṣó ti yé. Gani Adams ò lè sọ pé òun lead rally kan ogun yẹn níjọ́ yẹn nínú kínní. The only tí Gani Adams ṣe òun ni wípé ó ń communicate àwọn tó dàbẹ̀ pé wọ́n fi sí Ṣàgámù, that's the only thing. A dẹ̀ ń sọ nǹkan wípé ẹni tó bá máa jẹ́ aṣíwájú ogun ó máa lead ogun, ṣùgbọ́n téèyàn bá sọ pé òun jẹ́ aṣíwájú ogun tí ò lead ogun, kí la wá ń sọ? So the more tó bá ti dàbẹ̀ pé ẹni yẹn ò lead ogun, ṣó ti yé, tó wá ń sọ pé wọ́n gbé Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ ti mọ̀ pé it's a plan war, because time yẹn náà ni gbogbo àwọn omiṣore tó ń lọ nígbà yẹn. Mo ń sọ ọ̀rọ̀ yìí kí olúkálukú lè mọ genesis báwo ni OPC ṣe jáde.
kó bisikẹ́ tó jáde náà àti láwọn security kan tó ti wà ń tà ń gbà yẹn ṣó ti yé káwọn yẹn náà máa jà kọ́ máa bínú pé ìtorí pé níbo ni àwọn wà nígbà tí OPC wá kọ́ dédé wá from nowhere ó wá dín mékìní olúkálukú àṣẹ tiẹ̀ ni ṣó ti yé olúkálukú àṣẹ tiẹ̀ lè ń ṣe sentiment bí ọ̀rọ̀ ṣe rí gangan ni àwọn tó ń support wọn Nàìjíríà ní Gani Adams nígbà tó di 94 ó wá lọ join àwọn baba Frederick Fashion ṣó ti yé nígbà tó dẹ̀ di pé bàbá ti di pé bàbá ṣọkùnrin gbogbo àná la mọ history yẹn tí bàbá ti ṣọkùnrin níṣe ló wá dín pé òun wá jáde gẹ́gẹ́ bí pé òun ní leader ìbẹ̀rẹ̀ ti di pé yapa ti wá táwọn era jáde táwọn reform jáde ṣó ti yé so nígbà tó lórí bá wà tí ó bá lè kó àwọn èèyàn tó dé kọ́ jẹyọ kan kó wá jẹ́ pé ẹrú ẹni yẹn ló máa sọ pé òun jẹ́ nǹkan nílẹ̀ Yorùbá olórí tí ó lè kó yàn jọba ò lè ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bí wípé ọmọ ọkọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí bàbá Májàsọ́lá tí wọ́n jẹ́ tẹ́ bá notice dáadáa ẹ rí wípé níṣe ni wọ́n mú rẹ̀ pọ̀ láàárín àwọn ọmọ Káàárọ̀ Oòjíire ẹ gbogbo rálì tá à ń jáde ẹ gbọ́ tẹ́ni tí ń ṣẹlẹ̀ ẹ gbọ́ ta bára wa jẹ́ gbọ́ ta para wa kò ṣẹlẹ̀ rí bàbá Májàsọ́lá dẹ̀ máa ń lead iwájú ni tá a máa ń tẹ̀lé wọn lẹ́yìn ṣùgbọ́n tẹ bá rí gbogbo rálì táwọn OPC máa ń ṣe ẹ̀rí pé ṣe lọ́bẹ̀rẹ̀ sí ń ṣara wọn ń bara wọn jà wọn para wọn torí pé àárín fúnra ara wọn ò gún wọ́n dẹ̀ ní pé ìwọ tó bá máa jẹ́ olórí ó gbúdọ̀ gbọ́n láti inú àti látẹ̀yìn tí ló bá Gani Adams yẹn wá wà láàyè táwọn ọmọ wọn dẹ̀ ń jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ bíi tout tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ṣàbà ṣàkà tí ò tiẹ̀ kọ́ wọn lẹ́nu tó bẹ̀rẹ̀ sí ń ṣe pé Gani Adams dẹ̀ wà láyé so ó jẹ́ kó wáyé wá pé ọ̀tọ̀ ni leader tó máa sọ fáwọn èèyàn pé ẹ dákẹ́ ń bẹ̀ yẹn tó dẹ̀ máa dákẹ́ ọ̀tọ̀ ni leader tó dàbí pé kó wà ń bẹ̀ torí pé ó nídìí oyè yẹn lòún gbé sórí ṣó ti yé ọ̀tọ̀ wa ni leader tó dàbí pé wọ́n á máa sọ̀rọ̀ wọ́n á máa bú tó máa dákẹ́ tó dẹ̀ máa sọ pé ẹ fi wọ́n lẹ̀ àìmọ̀kan ló ń ṣe wọ́n ọ̀tọ̀ dẹ̀ ni leader tó máa jáde tó wọ́n máa bẹ̀bẹ̀ fún ipò aṣáàrí fídíò lóríṣiríṣi ẹ fún wa tí bàbá ń yí káàkiri bíi chair àwọn already àti insult anybody but à ń sọ̀rọ̀ lórí wípé ẹ má negotiate ayé àwa Yorùbá nítorí pé ẹ jẹ́ Ọ̀rẹ́ Kakanfò nǹkan tí bá Gani Adams ń fẹ́ ni wípé káwọn ìjọba federal government Nàìjíríà kí wọ́n gbé ibà já Gani Adams jókòó kí wọ́n bá wọn negotiate èlò lẹ máa fún wa kí ni nǹkan báyìí àwọn èèyàn báyìí nǹkan tó wọ́n fẹ́ nìyẹn tó dẹ̀ pé ẹni tó jẹ́ leader tó jẹ́ ọmọ ọkọlẹ̀ Káàárọ̀ Oòjíire tó jẹ́ bàbá Májàsọ́lá tí wọ́n ever sọ pé àwọn ń béèrè nǹkan lọ́wọ́ ìjọba kó tó di pé wọ́n lọ ṣe ọ̀tọ̀ lẹ́ni tó máa ní pé òun ń gba àṣẹ ìwọ́n tó bá jẹ́ pé ó jẹ́ true activist tó ń ṣe bí apò ṣe fẹ́ anything ó ní máa ti ṣe pé ó ṣe máa bá béèrè nǹkan àwọn èèyàn ló máa rí ipa ẹ kó tó di pé wọ́n máa ní pé ipa ẹni yìí ń try ẹ jẹ́ ká fún ní nǹkan ṣùgbọ́n tẹ bá notice gbogbo kábínẹ̀tì ibà Gani Adams tó jẹ́ àwọn OPC Gani Adams ẹ rí wípé gbogbo wọ́n ṣe ń wá kọ́ wá fáwọn ní kọ́ wá negotiate pẹ̀lú àwọn lórí table I negotiate pẹ̀lú wọn lórí table òun ló jẹ́ kí wọ́n máa ṣe lára fún un lóye ṣó ti yé torí pé tẹ bá notice dáadáa rí pé wọn ò já mọ́ nǹkan they are just there ọ̀rọ̀ tó ń sọ gan ò tiẹ̀ kó tà torí pé the leader will lead by example it's not by what your follower told you and there are some. mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbáláyé èmi ọmọ yín kọ́mi dòmíyàn náà ni kò kú ní sùúrù akùnrin rẹwà aláṣẹ tó dùn máa rí ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo wa mo fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà wa yìí tí wọ́n ní fún wa ẹ ṣe gan ọgbà gbé wa òkú ní gbé ọ̀dàlẹ̀. ó kí gbogbo ọmọ Yorùbá ní tìlú ìjókòó ó dẹ̀ kí ọmọ Yorùbá tàtà àwọn tó fi tọkàntọkàn jẹ́ ọmọ Yorùbá mú kí wọn nígbèjìgbèjọ ṣe rí ojú ti là everybody bá ti gbọ́n
ṣẹ́rí tó máa sọ pé Yorùbá ọ̀dàlẹ̀ Yorùbá ìdàlẹ̀ àwọn ọ̀kan rán sábẹ́ àwọn Yorùbá tó fi sọ wọ́n dọ̀dàlẹ̀. ẹ wo máa ẹlẹ́gẹ̀ẹ́gbé ń tọ́ yẹn tó bọ́ sórí láti tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lórí Sunday Igboho yẹn. ẹ jọ ẹ wo máa yẹn dáadáa sójú ẹni tí ó lè ṣọ́ inú ilé títí ẹ̀ gbọ́ngàn fúnra rẹ̀. ó dẹ̀ máa káwọn kan jọ nínú àwọn kọ̀mándàntì OPC ló máa jẹ́ o. ẹ wá wo gbogbo àwọn bàbá ẹlẹ́kẹ̀ẹ́ gbétọ́gbétọ́ tí wọ́n kóra wọn jọ tó láwọn kọ̀mándàntì. ǹjẹ́ wọ́n lè ṣọ́ àdúgbò wọn jọ street wọn ilé méjì síra wọn ṣán lè ṣọ́. àní nǹkan tó ń ṣẹlẹ̀ kíní yìí ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àfúrá. Gani Adams yẹn nígbà tí ó ti ń ṣe káfíńtà lólúṣọ̀gá because ọmọ Mùṣín ni mí. nígbà tó ti ṣe káfíńtà lólúṣọ̀gá nígbà yẹn kò fẹ́ràn ọmọ Yorùbá láti yí báyìí síbẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá kankan àgàgàgbà tí ó jẹ́ wá jẹ́ OPC ṣó ti yẹ yín sìn. so kò kí ń ṣe Yorùbá gbogbo àwọn tó ń kó tira tó ń brainwash wọn tó ń fi òkè ẹ jẹ́ ká kọ́kọ́ wò nígbà kan ó jáde ó ní olóyè Sunday Igboho fàyàwọ́ ni ṣebí àmọ̀ kó olóyè Sunday Igboho ṣiṣẹ́ ló fi lówó lọ́wọ́. ẹ sọ pé iṣẹ́ wo ni Gani Adams ti ṣe tó fi ń lo ogun mọ́tò tó ń lò yẹn tó fi kọ́lé tó fi ṣe bá tó fi ṣàwọ̀. ṣé kí a má tanra wa jẹ ẹni tó bá létí kó gbọ́ ẹni tó bá nínú kó ronú ẹni tó bá lójú kó fi làájú kó fi rọrùn kó fi mọ̀ràn wò. Gani Adams ń ṣe birthday ní yí ẹ̀ kan ṣé mọ̀ pé olórí àwọn mìíràn ti aláwa láti ilẹ̀ Haúsá sí birthday Gani Adams kẹ́lì mọ̀ pé wọ́n jọ wà papọ̀ ni. ó ń try láti distract àwọn èèyàn oníkan fún ẹ láṣẹ Aláàfin fún ẹ láṣẹ ó tún ní kíjọba fún ẹ láṣẹ ẹjọ́ ṣèjọba tó ń darí gbogbo orílẹ̀-èdè ó máa sọ pé ó yá lọ bá àwọn ẹ̀yà kan jà. òun ló jẹ́ kí àwọn Yorùbá kan kọjú ìdádìra wọn òun náà dẹ̀ pé ìwà yẹn ló tún ti ń wù ú sìn. òun ló jẹ́ kí Yorùbá àti Yorùbá kan bẹ̀rẹ̀ sí ní para wọn name of OPC àwọn Fáṣẹ̀hùn àti Gani Adams wíwárásì ọmọ ló jẹ́ lẹ́yìn Fáṣẹ̀hùn tó bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n. ẹjọ́ ṣé wà ọmọ Yorùbá gidi kankan ẹ jẹ́ ká wo lùkù Gani Adams ǹjẹ́ ìwọ ọmọlúàbí kan wà lára ẹ̀. èmi ò kéré nígbà tí wọ́n ń jàjà ìdí àràbà síra wọn bẹ̀yẹn àmọ́ bá ṣe ń dúró tá à ń sáré káàkiri torí sáìdì wàsáàbì yẹn lèmi gbé lólúṣọ̀gá mẹ́rin. so Gani Adams ń kọjú ara wa síra wa by style ni èyí tó bá ti jẹ́ ọmọ Yorùbá gidi tó wà nínú OPC Gani Adams kó ya lọ join àwọn OPC míì Gani Adams ò lè ever fẹ́ kílẹ̀ Yorùbá tòrò torí àìtòrò bẹ̀ ibẹ̀ lòun ti ń jẹ toró ń gbowó lọ́wọ́ àwọn Fúlàní yẹn. ẹ lọ wádìí ẹ̀ dáadáa ó ń gbowó lọ́wọ́ wọn Gani Adams ò níṣẹ́ kankan tó ń ṣe. ó dẹ̀ mọ̀ pé tí a bá ti rílẹ̀ Yorùbá fọ̀mọ́ ẹbí máa pa òun. àwọn kọ̀ọ̀kan tó fún ní 1 naira 2 naira àwọn yẹn ni wọ́n ń jáde àwọn ẹlẹ́kẹ̀ẹ́ gbétọ́gbétọ́ ẹ̀yìn má yẹ ewúro má tó sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn àwọn ọmọ ẹ̀ náà máa rí i pé bàbá àwọn ló ń sinú yìí gbogbo wọn ń kọ ìtàn burúkú sílẹ̀. máa kọ́ náà wà nìbàdàn tó kó lẹ́kẹ̀ẹ́ sí yẹn náà lọ́rùn ẹ̀yìn májìn yẹn náà ṣẹ̀kẹ̀ gbé tọ́ báyìí ó ti lo kírímù. ẹ̀yìn májìn ẹ wò gbìyànjú tí arákùnrin yẹn ṣe nígbà tí kò sólóyè Ìgbòho lára ń dì ǹjẹ́ rí kí wọ́n máa sọ̀rọ̀ anything. olóyè Ìgbòho tún dé ó tún bẹ̀rẹ̀ the same thing kẹ́lì mọ̀ pé abínibí yàtọ̀ sí ability inú ẹ̀jẹ̀ ló wà bó dẹ̀ ṣe wà nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá gidi nìyẹn. a kì í gba nonsense a dẹ̀ kí n fẹ́ kí wọ́n kọ́ ìran wa jẹ. ẹ wá wò ó bẹ̀rẹ̀ sí ní àtàkì àwọn ìgbà yìí làwọn idiot yẹn máa kóra wọn jáde. gbogbo àwọn tó ń sẹ́ẹ̀tì kámẹ́rà sójú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ṣe rí nǹkan tí OPC dánwò nínú Lagos State tẹ́ ń wò yẹn àwọn OPC jẹ́ pé wọ́n máa gbàyàwó níyàwó wọ́n tún lè lọ pọkọ wọ́n máa dóyàwó níyàwó wọ́n á tún máa nọkọ ẹ̀ wọn ò ní rẹ́kọ̀dù gidi. OPC tó dẹ̀ worst jù ní gbogbo Lagos State yẹn OPC Gani Adams ló worst jù tó láwọn náà ń jalè inú wọn làwọn kọ̀ọ̀kan tó sá sí abẹ́ agbèrò ti jáde. OPC Gani Adams ni wọ́n ìwà burúkú ló kọ́ wọn. tábánikà máa dárúkọ àwọn míì wà táwọn èèyàn kan gbé ẹ wọ́n wà padà bẹ̀rẹ̀ sí ní sá fún wọn. bọ̀ṣẹ́ rí Gani Adams ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò kí ń ṣe Yorùbá original o. olóhùn àrígidi àwọn tọ́jọ́ ṣẹgbẹ́ sọ pé àwọn dá àrígidi kò mọ́lé ẹ̀ kò ń ṣe Yorùbá gidi ní Gani Adams o. so tí àwọn kan bá lọ gbọ́kànlé ó kàn máa imagine báwọn ọba yẹn ṣe wá ń wẹ́kọ̀ mẹ́ni
ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà ẹjọ́ tó bá pé ọmọ Yorùbá gidi ni ẹ rí bó lè sọ ní Ìgbòho ṣe máa ń káwọn ọba regarding of bí olóyè Sunday Igboho bó ṣe tó bó ṣe kàǹkà tó ìjẹ́ Gani Adams ẹ rí ibi tó ti ọmọ ọdún mélòó ni ọdún kan ló máa gbà lọ́wọ́ olóyè Sunday Igboho ẹ wá wò ṣe rí ọmọ Yorùbá gidi tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ṣé àánójú ni ṣé àríran ni àbí àárò ni àbá nílàkàyè ni ṣé àmọ́ bóyá fojú fà nǹkan mọ́ra tí wọ́n máa fi wò pé eléyìí òótọ́ ló ń ṣe eléyìí irọ́ ló ń ṣe ó ní President Tinubu láìkè òun báwọn yìí fẹ́ láìkè betrayal ni wọ́n fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yíkì náà ló fi jẹ́ àdéhùn òde ó jẹ́ náà àárín kọ̀ọ̀kan kágbádá káàkiri òun ló gbógun ti Fáṣẹ̀hùn bàbá yẹn títí ó kàn gbogbo àwọn ọmọ ẹ̀ ló kẹ̀yìn síra wọn àwọn OPC gidi wọ́n wà láì tó dẹ̀ jẹ́ pé tọkàntọkàn ni ṣẹ́rí Gani Adams ẹ má jẹ tàn yín jẹ wọ́n mọ wọ́n yíjọ́ ń ṣe mítí pẹ̀lú àwọn mìíràn ti àlà ó ń gba owó gidi lọ́wọ́ àwọn pípọ̀ yẹn àwọn náà finance ẹ jẹ́ kí everybody kí wọ́n wà vigilant kọ́ lọ rí di dáadáa ẹ rí pé àwọn mìíràn ti àlà náà finance Gani Adams so ó mọ̀ fẹ́ máa da structure yẹn rú ni olóyè Ìgbòho kó máa ṣe nǹkan tó ń ṣe lọ ariwo ọjà lásán làwọn yẹn ajá ni wọ́n ẹ jẹ́ kó máa gbó but Yorùbá gidi gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ lọ wo Gani Adams dáadáa gbogbo ẹ tẹ́wọ́ ẹ̀kọ́ mẹ́ ẹ lọ rí ìdí ẹ̀ dáadáa ìjọ ń bá yín sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀láàbò ṣé ní gbogbo èyí tó máa gbé kámẹ́rà tó máa lọ síwájú ọba Ọọ̀ni of Ifẹ̀ tó máa lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ irọ́ ló ń pa o ó ń rí ìdìmáàdì wọn ni o ó ń jábọ̀ fáwọn tó ń jábọ̀ fún ọmọ Yorùbá gidi ẹ̀stájì gbogbo ọmọ Yorùbá gidi tó bá wà lẹ́yìn Gani Adams tọ́jọ́ ń ṣe OPC irọ́ yẹn ọmọ àlè ni wọ́n Gani Adams ò kí ń ṣe Yorùbá. òun lẹ ti gbọ́ báyìí yẹn ọgbà ọmọ káàárọ̀ òjìrè àsìkò ti tó kí a mọ àwọn tó jẹ́ ọmọ àsìkò ti tó ká dẹ̀ mọ ẹni tó jẹ́ ẹrú èyí tí wọ́n sọ wá di ìdàkudà tó nílẹ̀ Yorùbá ó ti tó gẹ́ èyí tí wọ́n sọ wá di wèrè nílẹ̀ Yorùbá ó ti tó gẹ́ èyí tó sọ wá di bámúbámú ni mo yó ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ó ti tó gẹ́ ẹ jẹ́ kí gbogbo wa jí ká mọ̀ pé lọ́wọ́ yìí a nẹnikẹ́ni lẹ́yìn àwọn tó dàbí ọmọ ọkọ bí bàbá Májàsọ́lá láti lè jẹ́ ká lè kojú àwọn tó bá já wọn ọ̀dàlẹ̀ àwọn extremist láàrin wa ojú òní tiwa o àníṣe lásán Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lẹ́ẹ̀kan sí mi ọmọ ikọ̀ mi dòmíyàn náà ni o ẹ ṣeun gan Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ṣe.